ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú dédé àsìkò yìí o káàkiri gbogbo àgbáńlá ayé. ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára 24. orúkọ tèmi ni Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Olúwatósìn Babalọ́lá. ìròyìn náà rèé o. àwọn olóṣèlú kan ló ń ṣàtìlẹ́yìn fáwọn olùwọ́de tó ń dá rògbòdìyàn sílẹ̀. Shettima ló sọ báyìí o. a kò mọ ohunkóhun nípa ìkọlù sí olú iléeṣẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC l'Àbújá. àjọ DSS ló fi èyí síta. owó tí iye rẹ̀ tó bílíọ̀nù 3 náírà ni a pàdánù lásìkò tí ìjọba kéde òfin kónílé-ó-gbélé àwọn òṣòwò ẹkùn àríwá Nàìjíríà fi gbé ta. Chidinma Adésínà yọwọ́ kúrò nínú ìdíje omidan arẹwà Miss South Africa ti 2024 torí awuyewuye lórí ìlú tí wọ́n ti bí. ọkùnrin tó bá ajálòpọ̀ rí ẹ̀wọ̀n ọdún 10 he o ní ìlú Australia. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti bẹ̀rẹ̀ ìsinmi ráńpẹ́ lẹ́nu iṣẹ́ o. látẹnu ìsinmi yìí sì ni ó ti ṣe àbẹ̀wò sí Ọ̀tún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ìyẹn Ládọjà tó ti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí. láti ọ̀sẹ̀ tó kọjá ní wàhálà ti bẹ̀rẹ̀ nílẹ̀ Gẹ̀ẹ́sì lẹ́yìn táwọn afurasí ọ̀daràn kan gún àwọn èèyàn àríwá gúúsù England lọ́bẹ níbi tí ọmọdébìnrin ọmọ ọdún 10 kan ti ṣe aláìsí. lórí ìwọ́de ebi ń pa wá, àwọn mọ̀lẹ́bí àwọn tó lùgbàdì rẹ̀ fi ẹ̀hónú hàn, wọ́n bẹ̀bẹ̀ fún ìrànwọ́. ọ̀pọ̀lọpọ̀ mọ́tò gbaná ní ilẹ̀ Èkó ní ilé epo kan nígbà tí afẹ́fẹ́ ìdáná tú jáde lójijì. àwọn ọlọ́pàá ti ṣèpinnu láti lépa àwọn ajínigbé tó jí pásítọ̀ àti àwọn èèyàn 3 mìíràn gbé ní ilé ìjọsìn ní ìpínlẹ̀ Rivers. tó kí ń dùn púpọ̀. a ní jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára 24. Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá Olúwatósìn lóníròyìn. ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí o fáwọn ìròyìn àjá àbálẹ̀ títí di ìgbà mìíràn tá ò fìrè àtayọ̀ pàdé. ire lójú owó rí. ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.